onílé ibi ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò Àyọ̀ká ráyé rọrùn. Ará Èkó ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò Àyọ̀ká ráyé rọrùn. Ọ̀lẹ ló máa ń gbàgbàkúgbà kò lè ṣiṣẹ́ ilé kò lè ṣoúnjẹ ló bá ti rẹ́ni tó lè tiṣẹ́ sí lọ́rùn òròjú pákú orí mi máa ń jẹ gbàlejò ọ̀ràn sí ilé mi o. Ará Èkó ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò Àyọ̀ká. Epo ẹ̀gúsí mi wá dohun àìjírí fún gbogbo ọmọ aráyé. Mo wá di ẹni tá ń kó lọ́nà tá ń yàgò fún. Mo wá dóní gánagànà sáàrin ìlú. Mo wá dá láǹgànà kalẹ̀. Bẹ́ẹ̀ ìran mi ò yá wèrè rí. Ìran mi ò sí rírí. Ó ti dá. Àyọ̀ká. Ìyá jẹ́ sí o. Àyọ̀ká. Ohun ojú wa lójú rí àfàgò kẹ́yìn àparò. Ohun ojú wa lójú rí. Ó rẹ̀ pé ẹ̀yin ọmọ tó rí yín ò pé ẹ̀yin ọmọ òṣì játijàti kí wá ni mo gbà yín fún kí ni mo gbà yín fún kò dẹ́ ṣe pé bóyá owó yín dín rí iye tó yẹ ká fún yín a tún increase ẹ̀ pé bóyá ó máa jẹ́ pé bóyá nǹkan kan máa ṣẹlẹ̀ tó máa tún jẹ́ tuntun láyé yín irọ́ ni àwọn ọmọ òṣì yín ni ṣé ọmọ pé o ti sọ fún mi pé bí pẹ́ látàárọ̀ ìmọ̀ bá dẹ̀ ní àfà ò ṣe oúnjẹ ti jiná ló sọ fún mi tì wí pé oúnjẹ wo oúnjẹ tí mo ti ní kó lọ sè láti ìgbà tó sọ pé ebi jí pa ẹ́ ló sọ fún mi báwọn ò ti bẹ̀rẹ̀ rárá yìí. Wọn ò tí ì dáná. Wọn ò tí ì dáná. Báwo lẹ ṣe ń ṣe báyìí torí Ọlọ́run? Kí ni ìwọ gan ṣe lókè? What are you doing there? Ṣé gbogbo nǹkan ló máa fi dánmọ̀ tán ni? Àwọn wípé iṣẹ́ tó ní pé kí n ṣe ni mo ń bẹ́ ẹ ṣe pókè ó lè yẹ kó ti dáná tán. Ok, ọ̀gá, mo rò bí mo ṣe ń bọ̀ yẹn, o fẹ́ wá sọ mi pé oúnjẹ mi ti rẹ́dì nínú. Ohun tó máa ṣẹlẹ̀, màá lọ wá àkọ́kọ́ sí fún ẹ right now. Sí ìtò ẹ pé wọn ò tí ì dáná oúnjẹ yẹn, kókó farabalẹ̀ bá mi gúnyàn, please. Ọ̀túnba, mi nílé gúnyàn. Ìwọ náà mọ̀ pọ̀ náà pọ̀ fún wa lẹ́nu mi nílé gúnyàn tẹ́ ń bẹ́ sáré fún nǹkan kan papọ̀ kò kàn jẹ́ ṣó wá rí létà máa gúnyàn fún ẹ bọ̀ṣọ́rọ́ àwọn ọmọ yìí wọ́n máa kó òun lé lẹ́yìn ohun tó fi mú mi wọ kíchìn fúnra mi yẹn wọ́n máa kó òun lé àwa ọmọ ọ̀dọ́ mi Ọlọ́run á bá wa jẹ́ ká rí ìtò máa wà ókè àwọn eléyìí gbà kan tí kò wá ni mo ti rí pé ọmọ òṣì ọmọ játijàti làwọn eléyìí àwọn tó make up àwọn ọmọ ọ̀dọ́ tó ń jí make up ọmọ lásán òṣì. Àní diamond ni kẹjẹ ká lò á lè máa lo gold like every other person. Wo I'm tired wo ṣé bó wọ ọkọ mi ni mo fẹ́ fi ra trafficate kí wọ́n lọ síbẹ̀ yẹn ni o ṣé bó wọ ọkọ mi ni mo fẹ́ fi ra. Yé ọmọ ìtẹ́ yé ti pẹ́ lọ sí mi lọ́rùn má
máa gbé ẹ padà ọmọ yìí ti payàn sí kí ló wọ́ mo dáràn torí Ọlọ́run mo dáràn mo kú torí Ọlọ́run ọmọ yìí ti payàn sí yan mi lọ́rùn o ó ti payàn sí mi lọ́rùn yé mo dáràn o ọmọ yìí ti payàn sí yé ọmọ yìí gbẹgbẹgbẹgbẹ ó ti payàn sí mo dáràn ó ti payàn sí mi lọ́rùn bá gbẹ dídé jáde ṣé o tún lè gbẹ ni pẹ̀lẹ́ 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 kí ló ṣe é kò sí dúró mo ló dà ń bo ló ń lọ o mọ ibi tó ń lọ kíbo yóò dá jẹ́ ká lọ gbé ẹ lọ síbi tó ń lọ. Who's been there? Ó bọ́lẹ̀ pẹ̀lú ọ̀nà tó ń wá wà kúta pápápá kí ni kó fún mi kọ́kọ́rọ́ pamọ́tò kó fún mi kọ́kọ́rọ́ dúró báyìí mú kọ́kọ́rọ́ lé mi lọ́wọ́ oníwàkúwà òṣì ó máa pààyàn sí mi lọ́rùn nọ́sẹ̀ǹsì ní kọ́kọ́rọ́ kí ló ṣẹlẹ̀ níbo láàárọ̀ òpó náà dé arìnrìn òṣì kí ló dé táwọn tó ti gé. Sorry ma, I was being poo-poo in the poo-poo toilet. ó dà ìkórè orí ò pé rárá ó dìgbà tí iṣẹ́ bá bọ́ lọ́wọ́ yín kẹ́ tó rí aláìsẹ̀ ó yá ìwọ ọ̀dẹ arìndìn òṣì a máa sọ òyìnbó òṣì tí ó gbọ́wọ́ ní sójàre onílé ibi ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò Àyọ̀ká Àráyérọ̀rùn. láti náírà ni ó wọlé kó lọ bèèrè rán wọn ìwọ náà ló kó ibú báyọ̀ wọn tẹ̀wọ́n látà ó sì gèdè jẹ́ kó máa sọ̀rọ̀ sí wọn máa ń béèrè sóbi kọ̀jọ̀ lọ́wọ́ ìmìtà làwọn. ó lè wọlé. Ẹ gbà mí òwú bá tutù ìwọ náà ń sọ̀rọ̀ ta ló bọ̀rọ̀ mi sí ẹ lẹ́nu àmọ́ wọ̀rí wàá jẹ́ nínú ilé so nípa stupid ni you are talking to educationally person you are being degraded máa jọ ẹ lójú nínú ilé I will surprise you of the ló bá ti rẹ́ni tó lè tiṣẹ́ sí lọ́rùn òròjú pákó. so bó ṣe pàdé ọkọ mi ó má bá mi dúpẹ́ pé mi ìlú kò èèyàn lọ́rùn mo pa ọmọdé ìtàn díẹ̀ lọ. Ọlọ́run ní jẹ́ Ọlọ́run mo dúpẹ́ o ṣeun mo dúpẹ́ o tí mi ló kó èèyàn lọ́rùn nígbà tó dẹ̀ ṣẹlẹ̀ tí mo ṣáà ṣàkitiyan gbogbo ẹ̀ tán bá dẹ̀ béèrè níbo ló ń lọ níbo ló ti ń bọ̀ ó ṣáà di kinní yìí mọ́wọ́ abúlé lòun ti wá òun níbi tóun ti ń lọ òun ò ṣe kinní kan òun ò mọ̀ ó ṣáà níbi tí màá gbé ẹ lọ òkè gba owó mọ́tò kó máa lọ síbi tó ti ń bọ̀ ó ní kò síbi tóun lọ nǹkan kí ṣàṣàánú nǹkan mọ́ lókè nǹkan tó ṣẹlẹ̀ ní wípé jájọ délé tó bá di láàárọ̀ ọ̀la màá wá bí ṣe máa fún ẹ lówó tó máa padà sí ibi tó ti ń bọ̀ tó bá tiẹ̀ níbi tó ti ń bọ̀ wá níbi tó ń lọ ó dẹ̀ yẹ kó tàbí kó padà síbi tó ti ń bọ̀ padà sábúlé òun ṣe mú un débí báyìí pé kò lè rí ohun tó jù mí rí lẹ́nu. My dear, how are you? mo wà dáadáa sá. irú iṣẹ́ wo ló ń ṣe ń lò yín? Lábúlé wa kì í ṣe pé mo níṣẹ́ kan pàtó tí mò ń ṣe níbi ibẹ̀ ṣùgbọ́n bẹ́ẹ̀ ṣe ń wò mí ìsà mo sàn ọ̀gùn kò síṣẹ́ tí n lè ṣe oúnjẹ nìyá mi ń ṣètà èmi náà sì fojú sí ká ṣe oúnjẹ mo mọ oúnjẹ ṣe dáadáa mo sì lè fọlẹ̀ mo lè fọlé mo lè fọṣọ mo lè gbálẹ̀ mo lè gúnyán. It's all right. My dear, Yes, sir. èmi ò fi ìpè ká dá padà ló tọ́ ìyìnbá sọ pé kò jẹ́ ká gbà sọ́dọ̀ ojú ló ń rojú ṣàánú má jẹ́ ká dá padà the only thing tá kò máa ṣe ni pé bóyá ká lọ sí station for documentation a lè sọ àwọn èèyàn lè lọ yọjú lẹ́yìn wọ́ọ̀la so a ní àkọọ́lẹ̀ bó ṣe pàdé ẹ̀ la ṣe gbà sílé ṣé òun follow mi so ó dẹ̀ rántí pé àwa fúnra wa nídìí house help tẹ́lẹ̀ ìgbà tó dẹ̀ ti sọ pé òun sàn igun òun kò síṣẹ́ tóun lè ṣe òun lè fọlẹ̀ òun lè gbálẹ̀ òun lè fọṣọ yẹ ká gbà á gẹ́gẹ́ bí house help náà á dẹ̀ máa bá wa gbé
àbí kí ló fi. I think it's not a bad idea since we are involving the police in the matter. Ọlọ́run níjà ṣoore dáhùn. Àmín. Torí orí ti ṣòro ṣe láyé ta wà yín sí. Àmín. Hello. Ń gbọ́ ṣé o lè ṣiṣẹ́ dáadáa. Ṣé ta bá mú ẹ dé ọ̀dọ̀ àwọn ọlọ́pàá o lè fọwọ́ síwèé. O lè kọ sílẹ̀. Rárá, ṣùgbọ́n mo lè ṣàlàyé ara mi. Ìyẹn gan ló tiẹ̀ dájú ṣúrẹ́ inú tó fẹ́ fi ṣàlàyé yẹn is the best nítorí pé ẹni tó ń gbọ́ láti ẹnu ẹ̀ bó ṣe jáde is the best tó kò ní dàbí ìgbà tó jẹ́ pé bóyá ají ẹ gbé tàbá mọ̀ọ́mọ̀ fi nǹkan wọ ẹ wá sílé wa torí ó ń déwájú ó ń dẹjọ́ àbọ̀rọ̀ mi ò yẹ ò dà kò burú tó bá ti máa ṣe yẹn à lọ sọ́dọ̀ ọlọ́pàá láàárọ̀ ọ̀la. àtọwọ́ bọ̀wé wàá ṣàlàyé rẹ̀ àbá má máa pè ní ẹ̀ ló mọ̀ kí lorúkọ ẹ. Ayoka lórúkọ mi. Ayoka, okay. Bóyá kó lọ fi yàrá ẹ̀wọ̀n. Àfún ẹ lè dìde má forí balẹ̀ à ń ṣe Ọlọ́run dìde gbẹ́rù ẹ̀. Pẹ̀lẹ́. Abáyé ló máa gbà. Mo ń bọ̀ darling. Okay. Máa bẹ wá nǹkan tó máa jẹ́ ń sìn. Ìyá rẹ̀ tó ti ń bọ̀ ẹ̀rí ó sì máa rìn gínígíní bí alákàn nìyẹn láyé bàjẹ́ àmọ́ ibi tán ti mú wèrè wá gbogbo wèrè tó ń ṣe yẹn má gbé wèrè dọ́dọ̀ tèmi o wá gbé wèrè dọ́dọ̀ tèmi wèrè á sí ẹ́ kí ni nǹkan náà kó tó dàbí ìdùn. Ṣé mi mo dàbí ìdùn? Lẹ́nu rẹ̀. Ẹ jọ̀ọ́ ṣé mo sọ̀rọ̀ sókè ni. Kò dìgbà tó o bá sọ̀rọ̀ sókè kí n tó gbọ́. Ẹ jọ̀ọ́ ṣé arínúróde lẹ́yìn ni. Olùmọ̀ràn kan ni mí. Ṣé o gbọ́ nísìn? Olùmọ̀ràn kan òun ni mí. Ó ti ṣe mi mà. O wá lémi Àyọ̀ká. Èmi Àyọ̀ká dàbí ìdun. Lẹ́nu rẹ̀. Kò burú. Ó dáa, mo yá ọ léyìn. Torí pé mo rí pé ọmọ ìyá mi lọ jẹ ìwọ kọ́ báyìí èmi sì kọ́ báyìí ṣùgbọ́n lọ́jọ́ mi bó o bá ilé fi mí wẹ̀dùn èmi ò sọ ọ́ dìdùn ìwọ wà mọ́ ọmú jẹ kádùgbò. Ẹ jọ̀ọ́ ẹ má jẹ́ kí n mọ̀ lọ. ló ṣe rí ẹni ibi ẹni òṣì ẹni ìyà. Àti Àyọ̀ká. Bá ń ṣe pèlè ọ. Mo sọ̀rọ̀ sínú. Bá ń ṣe pèlè ọ. Ó dẹ̀ ń sọ fún mi. Ibrahim ẹ̀dá wò tún lè. A ti gbọ̀ràn. Ó ti yé mi. Àsìkò ti tó tí mo máa rí sá. Yes ma. I was being bellyful. Ẹ ń gbàwẹ̀ funfun ni. Ààrẹ funfun kọ́ is a bellyful of the stomach. Ìgbòǹjẹ wa. No, ẹ̀yin kọ́ màá wá gbé fúnra mi mà. Ẹ ti ní màá dáhùn, ẹ̀yin ní màá dáhùn, ẹ jọ̀ọ́ ẹ gbà mí o. Ẹ̀yin ará àdúgbò. Ibo náà ti gbé irú mọ̀lẹ̀ wá ẹrù jẹjẹ. Olójú méjì ẹ wá bí wọ́n sí àráyé rọrùn àpọ̀jọ́jọ́ lójú o àpọ̀jọ́jọ́. Ló máa yẹn kíra ìsìnkú lórí ẹ̀. Kí ló tó fẹ́ já màlà? Ọ̀nà ọmọ ìfẹ́ ìsìnkú láì. O lè máa jẹ́ all the time. That's not good for you. Lọ́tọ́ ọmọ tó mú wálé Àyọ̀ká àbí kí ló pẹ́ rẹ̀. Àyọ̀ká. Wọ́n ń try ìbọn. Láàárín ìṣẹ́jú mélòó ló ti ya sáré ṣe ráìsì tó ti bàmàlà. Mi ò lè dúpẹ́ tán. Aṣọ olóore lọ́lọ́run ti sí mi, àṣàngẹ́lì lọ́lọ́run ti sí mi. Ọlọ́run ló ní ká gba lọ́jọ́ yẹn bàbá ṣe ní ìsẹ̀yìn. Ọlọ́run ni. Ìgbà tó ti dénú ilé ó máa ṣe bí àṣà bó ṣe kókó bàbá sásà. Ó ti àwọn nǹkan tí mo gbádùn níbẹ̀. Ọbẹ̀ sísè ẹ̀ kò fẹ́ yàtọ̀ sí títí ẹ̀. Àwọ̀ ẹ̀ gangan ló mú. Ẹ kú jókòó. Dádì. Mo ní kí n bá yín mú júùsù wá bóyá. Má ṣe yọnu. Omi ti wà òkè. Omi dà. Mọ́mì, àmàlà yín ṣe. Ọlọ. Ṣé mo dúpẹ́? Ẹ pẹ̀lẹ́ bá. Mo ṣe gan ni mo ní appreciate ẹ̀. Pápá pàtó ẹ̀ ló tún ṣe é ṣe. Àti ìkópa ńlẹ̀ ìfà ti ń ṣe. Ọ̀rọ̀ ta ti ń sọ lọ́wọ́.
ó ti fún wa lómi ó wò ó pé yẹn lè má tó ó tó bá mi mú júùsì wá àbúrò rí pé ọmọ náà ó jẹ́ wá mọ nǹkan tó ń ṣàmìlẹ̀ ní pé ọwọ́ ẹ̀ ló mú níbi oúnjẹ kò fẹ́ẹ̀ sí yàtọ̀ láàrin ìwọ pẹ̀lú ẹ̀ the same taste the same everything bó ṣe ń ṣe fún mi bẹ́ẹ̀ ló náà ṣe sí. mo ti fi kọ́ tájọ́ ọmọ olórí gbogbo ti rí ni 2 hours àti kò ní láì. má sọ tí wọ́n mọ́. ó soft. ó season ẹ̀. inú mi dùn thank you so much pé tó ti advice pé kàní kó dúró ṣé mi máa fẹ́ rẹ gbogbo ilé káàkiri. òun gan-an ń pè ní àlùbáríkà child. mi bẹ sọ̀rọ̀ kí mo ló ṣẹlẹ̀ kí ni. wọ́n máa ṣe bí orogún ẹ ti wà ń sálẹ̀. I was been here waiting ma. jẹ́ kó rí ẹ pé o tí n bá béèrè ọ̀rọ̀ ni kò sọ̀rọ̀ má sọ òyìnbó lórí burúkú sí mi jẹ́ kó rí ẹ pé. ó tẹ̀ dá madam sẹ́rí ọ̀rọ̀ àyọ̀ká ó ní mo ní kí n sọ fún yín mà sẹ́rí ẹ mọ̀ pé lẹ́yìn ọlọ́run èmi tún ló kàn nínú ilé because ọlọ́run ló ń sọ gbogbo ilé o èmi ni mo jẹ́ gẹ́gẹ́ bí igbákejì tẹ́mi lè wà ní ọwọ́ ẹ̀ ẹ̀mí yóò dẹ̀ gbọ́dọ̀ bọ́ sí mi lọ́wọ́ nígbà I will not be the degree sẹ́rí àyọ̀ká yìí kò ń sẹ́yìn rárá o wà látàlá àjẹ́ ni àjẹ́ tó ń pamọ́ jẹ́ gidi ni o sẹ́tọ̀rí pé ẹ̀ ti rẹ́jẹ̀ lẹ́nu ẹ̀ mo ti wọ́ in the spirituality ẹ̀jẹ̀ wà lẹ́nu ẹ̀ lè rí sẹ́rí ó ti ní àwọn kankan tí mo ti rí ní ààrẹ mo sọ gangan ni o bọ̀ mo wá wò wípé. wo ọkàn pariwo lébi lórí ni torí nǹkan méjì ló ṣe jẹ́ pé kì í sọ pé mo fẹ́ gbọ́ tẹnu ẹ̀ torí on 2 occasions ló ti bá wa mú olè ló ti ṣe dáadáa ni mo ṣe wò pé jẹ́ kí n gbọ́ ohun tó ní sọ nígbà tó sọ pé ó wà important so má wàá torí ẹ̀ kó wá máa sọ̀rọ̀ àwítọ́ níbi tó bá ń lọ gangan ni kó lọ because I don't have time for all this nonsense. Okay, I was being salute sorry ma. Sẹ́ni bí mo ṣe ń sọ lọ sẹ́ni bó ṣe wà àjẹgbọ́nbélé ni. àjẹbí báwo. Iṣẹ́ wins ẹ lè understand nǹkan tí mo sọ yìí sẹ́ni gbogbo nǹkan tẹ́ ẹ fẹ́ ṣe ní 2 years wàhálà ó ti mọ̀ kí ni ó níjọ́ kan mò ń ronú èmi ń ronú elédà ìmọ̀ gbogbo nǹkan tí mò ń ṣe pátá tí mò ń sọ pátápátá imagine that níjọ́ kan I was being eating ẹ̀bà the groundnut of ẹ̀bà ni mò ń jẹ lọ́wọ́ he taught me say mo máa rí àgbàdo ń bẹ̀ láì jẹ túwó mo dẹ̀ bá gbàdo ń bẹ̀. ẹ̀bùn ni yún ẹ̀bùn ni. ṣẹ̀gbọ́n òun ló yẹ ká máa pè ní the person that inside of the outside ẹni tó rínú tó róde. Madam sẹ́rí mo sọ gangan ni o ilé tó wá jẹ́ pàmbá rí ẹ̀ ó ní. Jọ Ayoka, what is the matter? Jọ kí wá ní gbogbo eléyìí ṣé ká tún ṣẹ̀ṣẹ̀ wá máa dọ̀bálẹ̀ wá bẹ̀ ká tó jẹun jọ ṣé àwọn màdàm tó ń fowó jẹ látọ̀gá ṣé wọ́n sọ pé ó ti sọ àwọn ni. Ayoka. Ayoka. Láìsí Sani Abasa. Ṣé kí ni ká pe irú ilé? Ó ń ṣeré ni àbó ń ṣeré? Mo sọ náà, ara ti ń fún mi. Ọlọ́run gbogbo nǹkan tán fi wẹ̀ mí láti kékeré òun ti ṣẹ́ṣẹ́. Mo lájẹ lọmọbìnrin yìí. It was being a fish in Wincy. Wincy ní sẹ́. Ṣé oorun ló sùn ló lajúlẹ̀ báyìí? Kò sí wàhálà, ó ti bọ́ sí mi lọ́wọ́ báyìí. Wo, I will have concrete evidence to go against you in the front of the boss law.
ẹ gbà mí ń gbọ́rí ẹ̀rí tí mo dẹ̀ fi wọlé mo kàn bẹ́ẹ̀ ó dẹ̀ jí Ayoka àbí òun prank mi ni wàhálà kò prank mi tiẹ̀ ta lé ni ó bọ́ sọ́wọ́ you are holding in the hand ó bọ́ sọ́wọ́ madam sẹ́yìn rí ẹ wo wíǹsì tá a gbé wálé this is a win ilé náà ti tó sórí tó bá no stubborn tá a pariwo lé ẹ lórí tó jí má wọrí. ilé ò ní pé sáré níjọ́ yẹn kò mọ̀ pé mo sọ gangan ni o. Because of this thing I was had a concrete evidence that I will be used is against him. Ó ti yé báyìí ẹ̀yin náà ẹ wò ìgbọ́rí Kenyan sùn for 3 hours. Without no closing his mouth in your eyes finger. Tí ò díjú. Mo na. I put her water. Mo rọ mi sí lórí. Kò jí. Ṣé ò sùn bí èlò tọ́ ni? Ló sùn bí ẹni tí wọ́n ń lé lọ yìí. Ó di kíní mú bẹ́ẹ̀ pọ́n fẹ́ lé ẹ. Ó tún wá pẹ̀sẹ̀ pọ̀. Ó wá lajúlẹ̀. Rékété ni o. Àwùjọ gidi ni. Madam, nínú ẹgbẹ́ wọn, wọ́n ní 3 hours náà fi rìn jú. Tán bá fẹ́ sùn, 3 years náà máa fi sùn. So àjẹni. Ìyá mi, èmi ń ṣàjẹ́. Òun ṣàjẹ́. Ìwọ ò kí ń ṣe àjẹ́. Kí wá lóde tó lajú lẹ́sùn? Mo kàn ń rẹjú ni. Ṣé rí lọ́jọ́ tí mo sùn báyìí? Ó ti rẹ̀ mí. Mo fọlé, mo fọ̀nà, mo fọṣọ, mo kàn sùn yánnayànna ni. Kì í ṣe pé bóyá mo sùn wọra. Èmi ni màá pa ẹ́ tó bá jàjẹ́. Tá a bá rí ibi tó ti ń bọ̀ tó ń kó ẹgbẹ́kẹ́gbẹ́ káàkiri tó ń lájẹ́ bóyá mèrè ni tàbí ìkọ̀kọ̀ ló rò pé desire tẹ́ ń ṣe ìpàdé olórí burúkú tẹ́ ṣe máa ń ṣe yẹn tẹ́ ń ṣe káàkiri tó bá gbé wá sọ́dọ̀ mi màá lò ẹ́ wẹ́lẹ́wẹ́lẹ́ wò mí ṣé o rí mi wàá wá wò mí dáadáa wàá fi ojú ẹ̀ méjèèjì wàá fi wò mí dáadáa kò fowó rẹ lábẹ́ǹsì ni wọ́n pè mí tó bá jàjẹ́ máa jẹ́ kó mọ̀ wípé irin tó máa ń lọ irin kúná òun ni wọ́n pè mí màá lò ẹ́ jàtijàti màá lò ẹ́ wọ̀n ní dẹ́ẹ̀mọ̀ mọ́ màá lò ẹ́ kú ó máa kú ni because èmi gan jẹ́ tí mo ti dá lé ayé kẹ́yìn wọn àṣùbẹ́ yẹn ó dẹ̀ lóun ní kọ̀ọ̀kan láyà jọ ṣé mo fìyà jẹ́ rí ni ṣé ló fẹ́ kọ̀ọ̀kan mi ò fún ẹni kí wọ́n lóde tó wá sọ́mà because tábà wà wílọ wímọ̀ sí wà bẹ̀rẹ̀ sí ní jẹ jàmbá nínú ilé yìí bóyá kí ni kò kẹ́rù ẹ̀ kó máa lọ lọ́wọ́ mi kó mi ò lè jẹ́ kókó bá mi nì because mi ò fẹ́ kẹ́yìn ẹ̀mí èèyàn kó ti ọwọ́ mi bọ́ Ayọ̀ká má jẹ́ kí ẹ̀mí ẹ̀ kó ti ọwọ́ mi bọ́ ó kéré sí tí mo lè pa máa pa ẹ́ dànù yányán ni. Get up! Get out! Ìta! Oya ìta. Out! Bí a ti àkọ́kọ́ bọ́ síta náà. O ti máa tán sọ fún ẹ. Tó bá sọ pàjá ayé ni ẹ sọ fáwọn ẹgbẹ́ pé ajé ọ̀run ni madam ajé ọ̀run. Madam is ajé ọ̀run. They are forgot to kill her by herself. Téèyàn rí báyìí kí mákàrá má dẹ̀ fún mi. Ṣé mo yẹ kí tí mo pọ́ ọmọ yìí ní ìkọ̀kọ̀ lára? Ọlọ́run ló ní kí n jẹ́ mèrè madam àbí kí n hùkù ẹ̀ ní kí n I will took you. What? Madam. Pẹ̀lú oṣù sọ́ọ̀. Kò ṣì lọ. Ó yá bọ́ síta. Ma. Bọ́ síta my friend. Sorry ma. Kí n dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé o ṣe àbí èké òṣì. Oníranù kí ló lọ́ ń ṣe nígbà tó ń sùn tó lọ́ ń wò. Ẹ̀yàn ń sùn ó lọ́ ń wò. I was being monitoring of the safety ma. Tẹ́yìn ò bá ti sínú ilé òṣì lẹ máa ń ṣe. Sorry ma. Ibi tó ti ń wá òṣì tó máa ṣe kò fẹ́ wá bọ́ ọmọ ọ̀dọ̀ ìdẹ́wọ̀kẹ́ àbí òun ló fi dénú ilé ló fi rí tó lajúlẹ̀ àbí tó fi tún wá fi mú fóònù tó tún fi yà tí ò tún fi mọ̀ so o ní nǹkan kan tó wà ní àbí tó bá bí eré jẹ́ kó ṣẹlẹ̀ get out ohun tó wà ní ẹ̀yẹn tó bá bí eré jẹ́ kó ṣẹlẹ̀ get out. ẹ ní rí ìwọ́dù mi pé mo má jẹ. àbórí ẹ kúrú dànù. Aráyé rọrùn àwọn olùsùlá kan ní náà ló rẹ́ni tó lajúlẹ̀ abẹ́rẹ́ ní ẹ̀ náà ti sojú lójú tó kú ọmọ. aráyé rọrùn ẹ̀ ń wò lọ́wọ́ aráyé rọrùn. Olórí burúkú ni àwọn tó bá nǹkan káró òun ìjẹ́ o nǹkan ṣe mí káró òun wí ní nǹkan tí mò ń gbádùn wọ́n dẹ̀ ṣe báṣubàṣu káró bí sí mo ti fẹ́ rò mìíràn báyìí nísìnyí káró òun wí dẹ̀ máa ń ṣe mí dáadáa wọ́n dẹ̀ mọ́ṣẹ̀ ṣe báṣubàṣu wọ́n sọ kò tiẹ̀ wà wúlò fún yàn mọ́ nǹkan ṣe mí bí báwo ni mo ṣe fẹ́ ṣe káró wí. Ẹ̀rọ àwọn ọ̀sánú mi. Kíní ni.
Abẹ́rẹ́ bí mo wá bá yàrá jábá yẹn. Bó bá ṣe é ṣe tí bàtà ìwà wọn tún yàn. Bó bá ṣe é ṣe bí bàtà ìwà wọn tún kádàrá mi yàn. Kíní mi mọ́mọ́ fi mí lẹ̀ lọ. Kíní mi mọ́mọ́ fi mí lẹ̀ lọ. Kárò wí, ṣé lóòótọ́ ni? Ọ̀tọ̀ ni kíni? Kíní wá. Kíni yín wò? Kí ló ṣe kíní wá? Kí ni wọ́n sọ fún ẹ kó ṣe kíní wá? Ẹlẹ́dàá mi ò, Kárò wí bò ló ṣe ṣẹlẹ̀, kíní ṣẹlẹ̀ ń bẹ̀. Kíni yín wò àbí kíní mi? Kíní tà ń yọ ọjà kí ló ṣe? Kíni ń ṣe ọ́? Ohun tó gbọ́ pé ṣe náà ló ṣe. Wọ́n ti kọlà sí kíní mi o, wọ́n ti ṣe yánmayànmá. Kíní mi tó nọ̀rọ̀ tẹ́lẹ̀ tó jẹ́ pé ọkàn ló kọ, ó ti kọ ẹ́lú o. Ẹlú. Kíní mi ti kọ ẹ́lú o. Ẹ dákun, ṣé bó ṣe kọ ẹ́lú ó lè wọlé bẹ́ẹ̀ náà? Sórí rẹ ò burú. Kíni ń ṣe ọ́? Mo ní wọ́n ti fẹ́ fi sísọ́ọ̀sì já kíní mi ó ti kọ ẹ́lú. Oníṣó lè wọlé sọ́ fi ṣe ọ́ ni. Ẹ dá jẹ́ ń wò. Ó ṣe rí ni wọ́n sọ fún ọ. Kíni ń ṣe ọ́? Jẹ́ ń wò. Sọ́ọ̀sì èrè. Bíbí kíní wa ni jẹ́ ń wò ibi ẹ bá dé. Kì í ṣe kíní wa kíní mi ni sórí rẹ dàrú ni. Mo ní wọ́n ti kọlà sí ó sì ti kọ ẹ́lí sọ́ọ̀rí bí mo ṣe gbé e dúró ni. Ó dá dúró. Bí wọ́n bá tiẹ̀ léegun, mímẹ́ mi léegun, ẹ̀ mọ̀ sí díẹ̀. Ọ̀gùn ta ni láìsí kẹ́tẹ́kẹ́tẹ́ sọ́ọ̀fẹ́ ṣòfò. Jẹ́ ń gùn ọ́, kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀? Kíni ń ṣe ọ́? Àní mo máa ń fẹ́ràn kí kíní máa kọ ẹ́lú. A ní kíní mi ti kọ ẹ́lí kò ì tí ì jiná. Ẹ̀yin ṣe bẹ́ẹ̀ dákun. A ní o mọ̀ ṣe sórí rẹ burú ni. Ẹlẹ́dàá mi ò, tá ń ṣe wá báyìí. Ta ni ṣe mí báyìí o? Ẹlẹ́dàá mi kíní tà ń yọ jẹ́. Ẹlẹ́dàá mi kíní mi kó mọ̀mọ̀ fi mí lẹ̀ lọ. Kíní wá. Kíní mi ni sórí rẹ dàrú ni. Àjọ níní. Ìmbò. Ẹlẹ́dàá mi. Ẹkún mi ni mo bá ń sùn. Jẹ́ ń bá wa sunkún kíní wá ní. Ẹlẹ́dàá mi mo ti pàdé àwọn ọmọbìnrin yìí bí ẹ bá mi dé mo mọ̀ dé yìí bí ẹ sì mi dé. Pé mọ̀ pé mo lè débẹ̀ o. Ẹlẹ́dàá mi tá ń ṣe kíní tá ń yọ jẹ tá ń yọ lò tá ń pín tá ń pín jẹ wọ́n sì fẹ́ gba gbogbo rẹ̀ jẹ. Tí wọ́n bá tún mọ̀ pé wọn náà wà yá ẹ̀ mọ̀ jẹ́ kí wọ́n wá gé pátápátá dákun wọn lọ. Wọ́n lè gé ọmọ tó ṣe fún mi. Tọmọ tó ṣe. Èèyàn ogun ní ìrora máa sí. Ìṣẹ̀dá mi wọ́n mọ̀ gbà bọ́dẹ̀. Ní ìrora máa sí. Àmọ́ ń jẹun lọ́wọ́ wọn. Pẹ̀pì kó sì rẹ kó sọ ọjà wèrè. Mo ní o ká wà. Lẹ́fì, I will. Sọ́rí rẹ̀ ò burú ń padà bẹ́ oníkùn. Sọ ọjà wèrè kó mẹ́mẹ́sì ara alẹ́ o. Ó dẹ̀ ṣọ́ nǹkan tó ń sọ yìí. That is good news o. Bẹ́ẹ̀ni, ṣoṣùọ̀. Wo. No problem. Gbogbo yín pátápátá ni máa settle. Àná fọkànbalẹ̀ gbogbo yín pátápátá tẹ involve ni máa settle. Owó tó bá dàrú ọ̀la, wàá kọ́kọ́ rí mi lọ́fíìsì, so màá lè gbọ́ ẹ dáadáa. Ó ṣe. Okay. Ayé o. Kí ló ṣẹlẹ̀? Mẹ́wàá ti ṣẹlẹ̀. Kí ni nǹkan náà? Ìyá mẹ́wàá ti ṣẹlẹ̀. Kí ni nǹkan náà? Ọlọ́run ti wọlé tọ̀ wá o. Ó mọ àwọn business tí mò ń invest lé lórí ń gbà yẹn. Yes. Tí mò ń complain pé kíní yóò máa yí kíní yóò máa ṣe kíní. Òun náà fún mi ní information yìí pé wọ́n ti release owó over 700 million naira. What? Olúwa ti ṣe Èdùmàrè sọ̀rọ̀ wa dayọ̀ olówó orí mi ẹ̀rù jẹ̀jẹ̀ á lè. Má jà wèrè o. 700 million. Oya, ṣe bí bó ṣe wọ̀. Oya, bó jẹ́ kó business ẹ̀ yìí. Kò sí tó fẹ́ gbà.
My dear. Darling. Mo ní kí n sì gbé ilé wa fún ẹ. Thank you. Mo fẹ́ kó yìí máa jẹ lé lọ kí oúnjẹ fi rẹ́dì. Okay. O ṣe máa jẹ. Ọ̀hàjà. Thank you. Rádaràdà ni wo ni wọ́n yìí ṣe bẹ́ẹ̀ látàárọ̀ lórí pé kò kàn nù nǹkan kò kó nù bẹ̀ yẹn. Mo ti ṣe tán ma. Jẹ́ kí n bẹ́ẹ̀ bẹ́ẹ̀. Ẹ má pẹ́ pẹ̀lú oúnjẹ yẹn jọ, please. Kí ló dé? Ayoka. What's all this? Ẹ má bínú sá. Womina. Mọ́mí. Gbogbo yẹn dọ̀tí. Ṣé fẹ́ máa bọ̀ ọdún lẹ́gbẹ̀ẹ́? It's okay. Ó jẹ́ lóye. Ọdún lẹ́gbẹ̀ẹ́. Somebody is in here with it. From that place to this place, ó lè dára gbogbo drink sí mi lára. Ẹyẹ gorí ilé ó fẹ́ wòran ayé, àwòdì fòfẹ̀rẹ̀ ó fẹ́ wòran ọjà. Bólógì ní bá gorí àjà, ojú àtólé, ojú àtóko. Lánìí yẹn ó ti fẹ́ lọ kò wọlé rárá. Sódà pé plan B la máa tún lò báyìí sí. You know what? Ó ní meeting kan lọ́la. Ṣé ò ń gbọ́ mi dáadáa? Because this time around mi ì lè afford pé kẹ́ wá sọ fún mi pé nǹkan kan ṣẹlẹ̀. Kò dẹ̀ sí bí ó ṣe ní dé meeting yẹn because òun ni the chairman for the meeting. Kò pa kankan jẹ rí. Already o tẹ̀ ti ń prepare àti lọ. Ẹ wá set síbi tẹ̀ ti máa mú orí ẹ̀ straight tẹ̀ máa pa. Kò sí kankan tó gbọ́dọ̀ gbọ́rọ̀ nǹkan. Madam. Àráyérọ̀rùn lẹ̀ ń wò lọ́wọ́. Àráyérọ̀rùn lẹ̀ ń wò. Ó yá, ìrìn wá pọ̀ lẹ́nu. Start mọ́tò kíá. Daddy. Kí ló dé? Mò ń jáde. Bàbá mi ẹ dákun. Ẹ má jáde lónìí. Ṣé gbọ́, ẹ wọlé padà sá. Nítorí Ọlọ́run. Ẹ dákun bàbá mi, ẹ má jáde lónìí, ẹ dákun ẹ padà wọlé, ẹ ṣàánú mi. Ayoka, ṣé nǹkan ọ̀rọ̀ lù ẹ́? Kí ló dé, kí ló rí? Ṣé ẹ rí lónìí ẹ fi yá mi, ẹ fi yélédùà tó jọ dá wa, ẹ kàn padà sínú ilé kí n má bá yín ṣe oúnjẹ oríṣiríṣi, kẹ́ ẹ mọ jẹun, kẹ́ ẹ mọ gbádùn, kẹ́ ẹ máa wọ kálámísọ, kẹ́ ẹ sinmi, ẹ kàn sinmi lónìí. Nǹkan tí wálé ayé mi wá wò náà nìyẹn, kí n máa jẹun àbí kí n máa wọ kálámísọ. Gbọ́dọ̀ bí o gbádùn rárá. Ó tiẹ̀ ti dá. Ó ti gbèsè àdọ́dọ̀ yín náà. Ìwọ náà gbọ́n bí tó wà yẹn. Bó ṣe máa ń ṣe nìyẹn. Ó ya wèrè kú. Ọ̀gá, ìtì ìrìrù wèrè bí eléyìí. Ó ṣe máa ní kọ́gà mọ́ jáde. Ó sick o. Ẹ má bínú sá. Àfàìmọ̀ kó má jẹ́ mèrè ọmọ. Ẹ má bínú. What's your problem? Kí ni problem ẹ? Tí yín mò ń ṣe. Ṣo fẹ́ gbọ́? Bẹ́ẹ̀ni. Meeting tí mò ń lọ yìí, mi ò gbọ́dọ̀ late. Ó ti gbọ́? So kò kú ní. Bàbá mi. Bàbá mi ẹ̀ ní bùkún wọlé ẹ̀ ní bùkún jáde. Wọ́n kọjá lẹ́sẹ̀ lẹ́jọ̀rọ̀ kọjá lọ níbo ní ti fẹ́rẹ̀ owó oṣù sàn. Ló fẹ́ fà mí lágbádá ìyá nítorí Ọlọ́run. Kí ló ń ṣe wọ́n ọmọdé yìí? Ẹ jẹ́ àwọlé bàbá mi, ẹ má jáde lónìí, ẹ Ẹ gbà dákun. mí nítorí Ọlọ́run, irú ọmọ wo lélẹ̀? Bó ṣe máa ń ṣe nìyẹn, ó ya ìtì ìrìrù ẹ̀dà bíi tiẹ̀ ni. Sẹ́ni kékeré lélẹ̀, ó máa fi wá patúnú lé. Ìgbà mi ò lè lóun gbọ́ kinní kan tó ń dún yomuyomu tó ń kún yomuyomu. Ó nìkan náà ló máa ń gbọ́ gbogbo ẹ̀. Ṣo fẹ́ fagbádá ya mọ́ mi lọ́rùn ni ìwọ ọmọdé? Ẹ má bínú bàbá mi, ẹ dákun, ẹ jẹ́ àwọlé. Sọ́run ẹ̀ sí mi ni. Ẹni rí ìdájọ́ tẹ̀bí ń pọ̀nà. Ayoka dìde, Ayoka. Bàbá mi. Ó dà dìde. Ó yá nulẹ̀. Wọ́n ní kò dìde. Ó yá nulẹ̀. Ó dà dìde. Erédèrè ojú ẹ wá ṣe o. Ọ̀túnba. Ẹ sọ̀rọ̀ wọlé ọkọ̀ fún yé mi. Ọ̀rọ̀ nípa ọmọ Ayoka yìí.
fẹ́ jáde máa ń tó bá dúró síwájú mi pé ló jáde mo tẹ̀lé bó ń ṣeré ni àbí ó ń ṣàwàdà wọn nígbà mo ṣàfẹ́ try láti kọjá ní ẹgbẹ́ ó lè kò ní so lẹ́sẹ̀ bá ọ̀gá àní ẹ̀ ní lọ síbi kankan tẹ bá gba lóun máa bàjẹ́ òun máa kú ni nǹkan máa ṣe wọ́n ní ohun tó fẹ́ já owó ẹ̀ kó lẹ́sẹ̀ ni kò bá ó dì mí mú lẹ́sẹ̀ báyìí agbádá mi gan-an ó fẹ́ ní ìfàyàmọ́ mi lọ́rùn wípé mi ò ní jáde sẹ́mi níbi tí mo lọ ìgbà tí wọ́n di pé èyí wàhálà ọmọdé pọ̀ ọkàn kan kan sọ fún mi pé bóyá ọlọ́run bẹ́ẹ̀ fẹ́ ṣiṣẹ́ fún mi bóyá ọlọ́run ló ń gbẹ̀mí sọ̀rọ̀ pẹ̀lú ìṣòro ókè ìṣòro. mo ti ń retí kẹ́ pè mí látàárọ̀ kí ló ń ṣẹlẹ̀. iṣẹ́ yẹn ò tí ì dáhùn máa ọ̀ àárọ̀ kan yẹn kí wọ́n jáde látàárọ̀ o àtàárọ̀ mo ti ń ṣọ́ wọn látẹnu géètì wọn ò drive out rárá bẹ́ẹ̀ ni àtúbà ṣe jẹ́ máa get back sí yín mà. ok. ìjáde kẹ ìjáde nílé. ó yẹ kó jáde náà. mo lọ́kọ mi ní chairman of this meeting kò mí ìsì ẹ̀rí látìgbà tí mo ti mọ̀ mo ló ti prepare láti bóyá bí few days kan ni aṣọ tó máa wọ̀ gan ó ti prepare sílẹ̀. ọ̀sán ọmọ burúkú yìí ọmọ dúró síwájú mi báyìí sẹ́ ó tún fagbádá mọ́ mi lọ́rùn pé ẹ̀ lè lọ ayé òun máa bàjẹ́ ní sẹ́ẹ̀. olórí burúkú ọmọ ní ṣáà fọwọ́ wa fọfà báyìí sí olórí burúkú lọmọ olórí burúkú lọmọ yìí o ọlọ́run máa kàṣẹ ọmọ ìjẹ́ olórí burúkú ọmọ ni tí olórí burúkú ayé àti ọ̀run ni ọmọ òfò ní pápá níbo ló báwo lè yàn ṣe pé òkè gbogbo àwọn ọ̀rẹ́ ẹ̀ tó yẹ kẹjọ wà ní mítí ṣé ọmọ yóò ti rí bọ́mọ òfò ní báyìí ayé ọmọ yóò lè padà dá ayé òní padà dá fún ikú máa ń pa ní bó ṣe jẹ́ kó mísì mí ti ẹ̀yìn ó máa mísì rí ayọ̀ ẹ̀ láyé olórí burúkú ní dá tí bá dẹ̀ ní ó dàbí pé kí n pa ni olórí burúkú lọ́mọ yìí náà irú sọ lẹ́nu wo nìyẹn. it's alright fọmọ lọ́wọ́ lẹ̀ náà. kò ní dá fọmọ ìṣá. ìgbà tí ìsìnkú ṣọ́ọ̀n sí mí tì wọ́n ni. ayé ọmọ yóò ní dá o. kí la gbé kí ló ń jù yìí ètò ṣe wá dùn yìí. tó tún sí mí tí ò tọkọ mi ti lọ láti bí ọdún mélòó. sórí ọ̀rọ̀ tí bẹ́ẹ̀ sọ fún ẹ mi ò jẹ́ kí n tètè sùn inú tí ń kùn mí lẹ́yìn. orí mi gbóná wá ní ṣá ayé ọmọ yóò ní padà dá. ìzọ́ra jẹ́ kí n rórun sùn èpè yìí ti pọ̀ ó ti fi èpè wẹ́ẹ̀tì gbogbo inú yàrá. it's okay ojúbọ ló fẹ́ sùn. náà jẹ́ kí mi sùn it's okay bá ń gbé dúbẹ̀ yẹn wá. fóònù yẹn Ayoka sílẹ̀ it's alright. mo sọ náà. olórí burúkú mà ló ṣe ó jí gbé orí nínú ilé ìta ni ṣé olórí burúkú ni ẹni níbo ló ti róró ṣé olóṣì ni ẹni olórí burúkú ọmọ òṣì mo jí ẹ ń ṣe òórò olórí burúkú ayérayé mo ṣẹ̀ṣẹ̀ mọ̀ pé olóṣì tó fi ń rúbọ apánikanjayé òun ni ẹ kí ló ń jóró olórí burúkú kò tiẹ̀ lè sọ pé yé or something olórí burúkú oróró pariwo àjẹ́ òṣì so olójú tó lè fi sùn mo bẹ̀rẹ̀ ni so olójú tó lè fi sùn nígbà tó olórí burúkú ẹ̀ dénú ilé yìí òun lajú lẹ̀sùn ni èmi ò mọ̀ pé gbogbo oríṣiríṣi ló ń ṣọ́ mi ò mọ̀ pé bó ṣe fẹ́ ba ayé mi jẹ́ ni olórí burúkú ẹ̀ tí a ti sẹ́ẹ̀tì gbogbo ẹ̀ kalẹ̀ síbẹ̀ báyìí gbogbo bó ṣe máa ṣe ọlọ́run ò ní gbà fún ẹ kò ní dá fún ẹ àwọn tó bí ẹ ò ní jèrè ẹ ó máa kú forí lálẹ́ kú ni bẹ́ẹ̀ ni mo sọ fún ẹ olórí burúkú
yẹn wà kú òun lè ní ayé ẹ̀ máa bàjẹ́. Kí ló dé tó bí mi lọ́mú? Mo ní ṣé wọ́n fi ṣe ẹni ṣé wọ́n ṣépè fún ẹni? Jọ nígbà tí mo wo gbogbo àwọn ẹbí ọkọ mi pátápátá mi ò ṣáà rí pé òtọ́ mẹ́nì kankan nu wọn ṣé ọmọ ọkọ mi rí láti bì kankan ni. Mo fún ní poison o ò jẹ́ kó jẹ́, mo create accident o ò jẹ́ kó kú, mo ní kó lọ pa o ò jẹ́ kó pa, olórí burúkú ẹ̀ bí mo ṣe ń rò ló ti ń ṣe bí mo ṣe ń rò lórí burúkú ẹ̀ kọ́ńténà ikú oró ló máa kú, ìyà ẹ̀ṣẹ̀ wàá jẹ́ bí olóṣì, máa mi sọ pé mo bá yé ẹ jẹ́, máa mi sọ pé o kú kí o sórí wàá kú sílẹ̀ kí fúnfúnra ẹ tó kú mi ní pa olórí burúkú kí ló ń tó kí gẹ̀rọ. Tó bá jẹ́ pé wọ́n rán ìwádìí kò ní dá fún ẹ kò ní dá fún àwọn tó rán ẹ mọ́ olóṣì ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni ráyé rọrùn àbí ó ń ṣe bí ẹni ráyé rọrùn àbí ìwọ náà lórí gbogbo ẹ ìwọ lórí gbogbo yá ìtajà. O ní láti o máa kú dànù kí ló kọ ẹ ṣé irọ́ ẹni iṣẹ́ irọ́ ẹni ìpọ́nrípọ́gbà bàbá bẹ́ẹ̀ ṣé ẹ̀tọ́ ni níbo ló ti mọ̀ rí. Yé pariwo rò nù lẹ́mìí àbò olórí burúkú ọmọdé olóṣì ọmọ babaláwo olórí burúkú ọmọ ìyẹlẹ́wà olóṣì ọmọ ó yá ìta. Ìta bọ́tà inú ilé ẹ̀yà ìta. Mami ẹ ṣàánú olórí burúkú ọmọ àti bàtọ̀ òfò olórí burúkú tó kọ́ wá sórí. Ẹ dákun ìní kọ́ bàlá pọ̀. Àráyé rọrùn ojú ẹ̀ ló ń bínú. Àráyé rọrùn àwọn ìránṣẹ́ ló ń lẹ́gbà. Àráyé rọrùn alábàánirẹ̀ ló ń jà. We have every reasons to thank God all the time. Thank you, God. Ó yẹ ká kàn máa dúpẹ́ ní ṣe báwa là ń ṣe ẹ̀sìn sí and that is how we do it all the time. Àwọn kò lọ opportunity yẹn. Ògo ni f'Olúwa lókè ọ̀run ṣáà jẹ́ ká máa dúpẹ́. Olúwa ṣeun. Darling, mo tẹ̀ fẹ́ bí ẹ léèrè ọ̀rọ̀ kan. Tó bá gbọ́ pé olódì mi tiẹ̀ kú báyìí, how will you feel? Ṣé o máa miss me? Kí ló ń ṣe wọ ọmọkùnrin? Irú ìsọkúsọ ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ òṣìwò ló sọ yìí. No, you cannot talk like oh tí ẹ lè fi bá mi ṣeré. But why kí ló dé tó ń sọ̀rọ̀ báyìí tó fẹ́ kú ni? Kì í ṣe pé n fẹ́ kú, mi ò tí kú. Mo ń béèrè ní pé ṣé o máa miss me? How will you feel? Oh my goodness, o tún repeat ẹ̀ báwo ló ṣe ń ṣe báyìí? Mo jọ nítorí Ọlọ́run ò ní sọ mí dopò ọ̀sán gangan o. Ọlọ́run ò ní sọ mí dopò ọ̀sán mi ò ní fojú sunkún ọkọ o. Ìgbà wo ni mo bẹ̀rẹ̀ tí o ti fẹ́ end there up? And that's how you people do. Tó bá ti pé nǹkan fẹ́ ṣẹlẹ̀ lẹ máa sọ àwọn àdìgbò kọlu ẹ̀ máa sọ pé lálẹ́ àná ó dẹ̀ bá mi sọ̀rọ̀ o báyìí ló ṣe rìn oorun tó sún jẹta kinní kan ó tiẹ̀ ti ń fún mi lára ara ni ò fún mi irú ọ̀rọ̀ burúkú wo lélẹ́yìí ṣé irú ọjọ́ ó yẹ kí wọ́n máa sọ irú èrò burúkú wo ló wá sí ẹ lọ́pọlọ? How can you even think like that? How can you even think like that? No okay ìfọjú sunkún mi ò mi ò lè rojọ́ o Ọlọ́run ò ní pa mí lẹ́kún o kí ni irú èrò burúkú òṣìwò nìyẹn kẹ́hìn dẹ̀ máa rò lọ́kàn pé tóun bá kú ńkọ́ tóun bá kú ṣé ikú jẹ́ nǹkan kìíní ni níbo ni mo ti fẹ́ bẹ̀rẹ̀ níbo ni mo fẹ́ lọ ibo ni kí n gbègbè sí ayé mi sí how will I explain to people what do I even want to say how do I ó túmọ̀ sí pé tó bá kú kí n kú tẹ̀lé ẹni because I mean what is left. Èmi ò láìkò dẹ̀ ti jẹ́ kí gbogbo ẹ̀ sú mi we were having nice time o dẹ̀ máa wí o máa sọ o ní pé tó bá kú sí kí ni gbogbo orú àwọn ọ̀rọ̀ àwọn òde bá gbogbo nǹkan tá à ń ṣe jẹ́ mi ò nífẹ̀ẹ́ sí gbogbo nǹkan báyìí jàre. Can you imagine? Hello? Yeah, ẹ lè máa bọ̀ nsìn. Ẹ máa bọ̀. Lọ́ọ̀ má jẹ́ rí mo ta kó oṣù dààmú.
Ọlọ́run má jẹ́ kí n rírú ẹ̀, má jẹ́ kí n rírú ẹ̀, má jẹ́ kí n rírú ikú kíkú kan ò ní pa ẹ́ o. Ó máa yè ní lágbára Ọlọ́run. Èmi fúnra mi máa yè ní kankan ò ní ṣe wá tá a bá rí ẹ̀mí kẹ́mi ẹ̀mí burúkú ẹ̀mí ó ṣì. Irú ọ̀rọ̀ burúkú ọ̀rọ̀ irú wo nìyẹn ó máa pa mí lẹ́kún. Dẹ̀ ń fi mo ọjọ́ fẹ́ fi irú nǹkan bẹ́ẹ̀ báyọ̀ ṣeré ni. Màá bẹ̀rẹ̀ sí ní ṣarán. Madam Tosin, you are under arrest. Kí ló ń jẹ́ bẹ́ẹ̀? Níbo lẹ ti ń bọ̀? Ṣé ẹ ṣí ilé wọ̀ ni? Madam, taba shilewo, taba dago by mom. So you can move now. Àbórí mi àbí sórí yín pé ṣé àbí because I don't understand. Báwo náà ṣe débí? Ó sọ̀rọ̀ ni. Kòfó. Dédé wọ bí o. Sórí gbogbo itú tó ń pánú lé pátápátá nítorí kò lè jogún mi. Gbogbo ẹ̀ ni mo mọ̀. Gbogbo ẹ̀dẹ̀ ni mo rí. Dédé wọ bí o. Èmi ni mo invite wọn wá. Oh yes. Ètú tí mò ń pa bíi ti báwo. Ọ̀rọ̀ tó sọ òye mi. Bó ṣe fẹ́ gbẹ̀mí mi. Tí ò bá yé ẹ, ókè, máa jẹ́ kó yé ẹ. Mi ò sáà ní pé o sọ mẹ́lì kankan mu wọn. Ṣé ọmọ kọ́ mi rí láti ìkọ́kọ́ ni? Mo fún ní poison, o ò jẹ́ kó jẹ́. Mo fi ní accident, o ò jẹ́ kó kú. Mo ní kó lọ pa, o ò jẹ́ kó pa. Olórí burúkú ẹ̀ bí mo ṣe ń rò ló ti ń ṣe bí mo ṣe ń rò lórí burúkú ẹ̀ kọ́ ní ìdàpọ̀. Ikú oró ló máa kú. Ìyá ẹ̀ṣẹ̀ wà á jẹ́ bí olùsọ. Màá mi sọ pé mo bá yé ẹ jẹ́. Màá mi sọ pé o kú kí o kú. Sori wà á kú sílẹ̀ kí fún fúnra ẹ tó kú. Olórí burúkú kí ló ń jọ kíkẹ́ rẹ? Tó bá jẹ́ fún wọn wọ ìwádìí kò ní jà fún ẹ̀ kò ní jà fún àwọn ọmọ rẹ̀ wọ́n. Ó bẹ̀rẹ̀ sí ní ṣe bí ẹni ráyé rọrùn àná. Ọ̀túnba, honestly mi ò mí ìyẹn bẹ́yẹn. Nǹkan tí mò ń sọ tàbí tí mo fẹ́ ṣe that wasn't it. That wasn't it at all. Madam, please stand up. Ẹ move. Mo ń yóò gbọ́kọ mi sọ̀rọ̀ lọ́wọ́. Ẹ máa bá wọn máa yín sọ. Ẹ ní sùúrù náà. Wọ́n wá rí yín. Ṣé bó ọkọ mi ló invite yín? Madam, ẹ respect ara yín. Please respect yourself, please. Stand up. Ṣé kọ́ máa mú mi lọ lójú ẹ̀ bàbá ò bá má ṣe báyìí? No, ó kàn máa débẹ̀, wọ́n á béèrè àwọn ọ̀rọ̀ kan àbí méjì lọ́wọ́ ẹ̀. Ṣé ikú tó fẹ́ kú tó ń sọ fún mi lélẹ̀? Ṣé ikú tó fẹ́ kú tó ń sọ fún mi lélẹ̀? Èmi ò ní kú ikú kankan bí ò ṣe yíyẹ, my dear. So ẹ ṣe sùúrù fún mi. Ṣó yẹ kó le tó ìṣá? Ọ̀túnba. Ó rí pé ó le jù bẹ́ẹ̀ lọ. Ọlọ́pàá ti bá wa lọ́wọ́ sí. Thank you, ma. This way, ma. But at least ẹ jẹ́ kí n mú fóònù kí n. No. Wọ́n bá yín mú wá. Ẹ need phone. Wọ́n bá yín mú wá. Rí àmà. Òfò tẹ̀lé ọmọ bíbí èèyàn náà ló wà ń bẹ̀. Madam. Madam, move. Ó kí wọn. Ilé ayé yìí ogun ni o. Ogun ni ilé ayé yìí. Báwo ni wọ́n ṣe ní kàbáyé? Báwo ni wọ́n ṣe ní kàbáyé? Ọmọbìnrin pẹ̀lú gbogbo ìfẹ́ tí mo ní sí, pẹ̀lú gbogbo nǹkan tí mo ṣe fún, ó fẹ́ fi kú san fún mi. It's okay. It's okay. Wọ́n ní kò jẹun ló jẹun. Bàbá mi, sẹ́nu èyí ò tún wá àwọn oúnjẹ ńlẹ̀ gbọ́mọgbọ́mọ ni. Ibi ò tiẹ̀ wá pa mí, ẹ dákun ẹ ṣàánú mi. Gbogbo bẹ́ẹ̀ bá fẹ́ kí n ṣe pátá ni máa ṣe. Ẹ ṣáà jọ̀ọ́. Mo ní ẹni tẹ́ ẹ bá ti mú tí ò bá ti rówó múlẹ̀. Ẹ ṣe onítọ̀hún yánnayànna. Ẹ wá sọ gbogbo oríkèéríkèé ara wọn nù. Ẹ dákun ẹ mọ̀ ṣe mí báwọn. Ẹ má jókòó mi ò fara pa. Bẹ́ẹ̀ bá ti ẹ̀ pa mí, ẹ ṣáà yí ọmọ mi báyìí. Ká ìjú mi síbí bóyá wọn bá wùlú mi. Wọ́n wá rí mi yẹn. Wọ́n ní o mú wa. Ọgbó lọ́wọ́ ẹ̀ ní kí ló fẹ́ jẹ ni kò sọ. Èmi ò pa mí o, bàbá. Ó máa jẹun fried rice, jollof rice, ẹ̀bà. Mi ò jẹ́ o, mo jẹ́. Àmàlà. Mo jẹ́. Oh. Daddy. My child. Daddy. Ayoka. Bàbá mi.
ẹlẹ́dàá mi mo máa dúpẹ́ o. dáadé dáhùn ẹ gbà mí lẹ̀ bí mọ́mì ṣe ju àtẹ̀mí àtẹ̀bù mi síta lánàá báyìí ọwọ́ àwọn gbọ́mọgbọ́mọ yìí mo bọ́ sí ẹ gbà mí. sórí gbogbo èyí tó ṣẹlẹ̀ yìí kò ṣẹlẹ̀. Hello. Yes. Ńbo lẹ wà báyìí? Wà àtàwọn boys ẹ̀. Ńbo lẹ wà? Okay, fine. Ó yá ẹ máa bọ̀ ní ibi gate estate mi yẹn. Ẹ máa rí lady pupa kan báyìí. Ó jálá bíi minus sójú báyìí. Ó pupa ó gbé báàgì sórí báyìí. Ẹ bá mi pick her up. Pick her up. Ẹ má fọwọ́ kàn. Ẹ má fọwọ́ kàn. Tó bá dàárọ̀ la máa wá rí. Ibi kéètì ẹ lọ dúró dè ń bẹ̀ tó bá ti ń bọ̀ kẹ́ pick up màá wá rí yín láàárọ̀ ọ̀la má wọ̀rí. Ayoka sórí gbogbo itú tó ń panu lé bó ṣe ń dáàbò bò mí gbogbo ẹ̀ ló yé mi lóòótọ́ kò tètè yé mi but later I get to know you pé òun dáàbò bò mí ni. Ètorí ẹ̀ mo ṣe sọ fún ọ̀gá ìsìn kan á bá ń fẹ́ pamọ́ síbi nítorí pé mi ò fẹ́ kí nǹkan kan ṣe ẹ́. Ẹ̀yin guys ṣó ti jẹun? Kò sóúnjẹ tá a fi lọ ó lóun ò jẹ kankan. Kí ló dé tó jẹun? bí a ní ìsìn tí mo wá rí yín báyìí ní ìsìn ìbá jẹun. Oya dìde ìyàwó ni jẹ ìyá kí n ṣe kíkẹ. mo ti jókòó dáadáa. Má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀ jókòó bí mi ṣe jókòó bí a jókòó kó tó jókòó. Kí n jókòó bẹ́ẹ̀ ṣe jókòó. Jókòó. Ayoka, ó ní ìbéèrè tí n fẹ́ béèrè lọ́wọ́ ẹ̀ ṣùgbọ́n mi ò fẹ́ kó fi ṣèbínú. Agbára tó wà lára ẹ̀ báwo ló ṣe jẹ́? Báwo ló ṣe di aráyé rọrùn? Dádì, èmi náà mọ bí gbogbo ẹ̀tì ẹ̀dẹ̀ ṣe wá di báyìí ní ìsìn. Nígbà tí mo wà ní àdúgbò wa lọ́hùn, ibẹ̀ ló ti bẹ̀rẹ̀. Ṣàdédé ni mo kàn rí wípé mo máa ń rí oríṣiríṣi nǹkan, mo máa ń rí àwọn nǹkan lóríṣiríṣi. Èmi wá máa pe àwọn èèyàn pé ẹ wo mo rí ìwìn o, mo rí kinní kan wọ́n àwọn pé Ayoka ti ya wèrè o, Ayoka ti ya wèrè. Nígbà tí wàhálà yìí pọ̀ fún mi, mo wá wò wípé ẹ̀kan ní ọmọbìnrin kú o. Bí mi ṣe dàbí ọgbọ́n nù, mo bá gbé òògùn jẹ. Lémi Ayoka náà. Epo ẹ̀gúsí mi wá dohun àìjírí fún gbogbo ọmọ aráyé. Mo wá di ẹni tá ń kó lọ́nà tá ń yàgò fún. Mo wá dóní gánagànà sáàárín ìlú. Mo wá dá láńgànà kalẹ̀. Bẹ́ẹ̀ ìran mi ò yá wèrè rí. Ìran mi ò sí wéré. Ó ti dá. Ayoka. Ikú yá jẹ́ sí o. Ayoka. Ohun ojú wa lójú rí àfàgò kẹ́yìn àparò. Ohun ojú wa lójú rí.
Ilé ayé mo ṣì wà. Inú yàrá mi rèé. Àwọn ọ̀rọ̀ ọ̀run dà. Àwọn ọ̀rọ̀ ọ̀run dà. Ó yẹ kí n ti wà ní aṣọ funfun. Ó dára. Ẹ̀sìn wà pọ̀ fún mi. Ayoka. Ṣé bí mo jẹ májèlé? Bí yóò bá jẹ májèlé, ṣé májèlé ọ̀run ló yẹ kó jí sí kí mo tún wá nù yàrá mi nísìnyí. Ayoka. Ọwọ́ àbí gbà. Ayoka. Bí kí n bá wá bí ti máa sábà o. Bí kí n wá sá kí n fi lú yìí lẹ̀. Àwọn tún jẹ májèlé tí mi tún kú. Àbí kí n wá mi gbà. Ayoka wá mi gbà o. Ṣé ibi táyà mi ti wá já? Mo dóògùn jẹ. Èbó yẹ kí n sọdá sọ̀hún ni. Ó fẹ́ parí. Ikú yá jẹ́ sí lọ bàbá mi nígbà tí gbogbo àwọn aráàlú wa tán lè ti sọ wípé Ayoka ti ya wèrè tí wọ́n ń sá fún mi, kò sẹ́ni tó fẹ́ rí mi, mi ò rí bí dúró sí mọ́. Bí mo bá tún ṣe bí wípé mo tún lajú sáyé nù. Àyà mi jẹ́ pé bóòlù yóò ṣe gbóògùn jẹ tó ní tóun ó tún wá jí sáyé. Ìyún ló mú mi wá kó kángára mi pé bí ìlú wa ò gbà mí jẹ́ ń gbà lóbo míì lọ. Ìyún ni mo fi sá wá sí ìgboro níbí. Ayoka, ṣó mọ̀ pé ìwọ ni áńgẹ́lì tọ́lọ́run rán sí mi. Áńgẹ́lì mi ló jẹ́, aláàánú mi, olùrànlọ́wọ́ mi pàápàá. Áńgẹ́lì mi ló jẹ́ o. Àwọn aráàlú ẹ tán lé ẹ dànù, wọn ò mọ̀ wúlò ẹ ni. Ọlọ́run ló wá bí mi ṣe tèmi fi rí ẹ yìí. Àtijọ́ títí wá rí ẹ yẹn sìn, Ọlọ́run túbọ̀ wá ń bò mí láṣìírí. Ayoka, ó mà ní nǹkan kan tí ń fẹ́ tọrọ lọ́wọ́ ẹ. Mi ò wá mọ̀ bóyá ó máa fún mi. Bó bá ilé wà ní kápá mi, fún yín, èyí dáadáa lẹ́yìn náà jẹ́ sí mi. Ìkápá ẹ̀ ló wà. Ayoka, mo fẹ́ fi ẹ́ ṣàyà. Mo fẹ́ fẹ́ ní ṣùlọ́kà. Mo fẹ́ kó jẹ́ ìyàwó lé mi. Má ṣe o. Ó wù mí ni o. Ó dẹ̀ dá lóbìnrin. Obìnrin kan kò kéré fọ́kùnrin láti fẹ́ o. Má ṣe bó ṣe wù mí ni mo ṣe sọ fún ẹ. Má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀. Má jẹ́ kẹ́rù bẹ́ẹ̀. Má fòyà. Mi ò ń ṣọmọ kékeré. Àgbàlagbà ni mí.
mo dẹ̀ mọ nǹkan tó dáa fún mi àti nǹkan tó wù mí. Ó wù mí láti fi ṣèyàwó ni. Ó mọyì ara ẹ̀, áńgẹ́lì mi ní ẹ̀. Wò ó, Ayoka. Ó máa tó yẹ. Ìyàwó ẹ̀. Sórí, òrùka lílé. Obìnrin tó bá ṣe tán láti fẹ́yàn ló máa ń gbà kán kì sóhun lọ́wọ́. Ọkùnrin tó bá dẹ̀ kì sóbìnrin lọ́wọ́, ó ti wà nú ọkàn yìí pé ẹni tó ń fẹ́ fi ṣaya nìyẹn. Ó dúró gẹ́gẹ́ bí ìlérí láàrin ọkùnrin àti obìnrin láti fẹ́ra wọn. Tó bá wá mọ̀ yìí pé ó ṣe tán bó ṣe wù mí yìí, ipò ó ṣe tán láti fẹ́ mi, wàá gbà kí n kì í sí ẹ lọ́wọ́. Bẹ́ẹ̀ ni. Daddy. Mi ò tí ò nífẹ̀ẹ́ mi ni. Èèyàn dáadáa ni yín. Tó bá jẹ́ pé ò nífẹ̀ẹ́ mi, fún mi lọ́wọ́ ẹ̀. Ọwọ́ àlàáfíà. Irọ́ bẹ́yẹn kọ́, wàá yí padà báyìí. Tí n bá ti kì í sí, ó mì pé èmi pẹ̀lú ẹ̀ a ti ṣetán láti fẹ́ra wa. Ṣé n tí bọ̀? Daddy, Ayoka mọ̀ ni. Mo mọ̀, ohun mi lóbìnrin ni. Ṣé n tí bọ̀? Kí n kì í sí? Ṣé n kì í sí? Kí n kì í sínú ẹ̀? Ọ̀dà. Àti n kì í sí o. Ṣọwọ́ dáadáa. Bóyá ṣe dáadáa. Ṣe dáadáa. Ó ti ń wọlé. Ó mà ti ń wọ. Ó ti wọ. Ló bá di ìyàwó mi. Ó ti wọlé. Dìyàwó yín. Ó ti dìyàwó mi. Daddy, kí ni yìí máa rẹwà púpọ̀, èmi ò rí eléyìí o. Ayoka, ó yá máa bọ̀ lẹ́sẹ̀ dádì. A ti bẹ̀rẹ̀ náà nìyẹn. A ti di tọkọtaya. Ẹ jẹ́ gbé lẹ́sẹ̀. Máa bọ̀, ó ti bẹ̀rẹ̀ náà nìyẹn. Ó ti di ìyàwó lónìí. Ọmọ yín ni Ayoka ni. Ayoka kan zo. Ayoka. Bàbá mi. Ayoka ọmọ mi. Ayoka ọmọ mi. Hello. Ayoka. Ọkọ mi ló lọkọ. Wọ́n ní púpọ̀ o. Ayoka. Ìyá mi. Ọmọ ẹ kú oríire. Ẹ pẹ̀lẹ́. Mo padà kórè bá yín. Ẹ̀yin ni ọkọ rẹ̀. Èmi ni mo kó tán, mo fẹ́ tán pátápátá ni. Ìfẹ́ tán. Ọkọ rẹ̀ rè. Bẹ́ẹ̀ ni bàbá. Òun ló sì lọ́kọ yìí. Wọ́n wọ̀n ní púpọ̀ lẹ́kọ̀ọ́. Mo gbé o. O lè ní ọ. Lọ́nà wo dádì? Ọwọ́ á mú ọmọ mi, ọmọ tó rẹwà báyìí. Ọ̀rẹ́ irun lẹ́kọ̀ọ́, wá sanwó orí rẹ̀. Dádì mi ò rùn, mo nífẹ̀ẹ́ ni. Ọ̀dà ẹ̀já wọlé náà. Bàbá mi, kí ló orúkọ yín? Orúkọ tèmi ni Honorable Chief Babajide Alao Benson JP. Alao lókì o. Wọ́n ní ilé epo. Iyún náà tún wà bẹ́ẹ̀ gbogbo nǹkan. Ilé epo ni ẹ ń pè bẹ́ẹ̀ ọ̀kàwé. Ilé epo ni ibi ẹ ti ń ta epo ni ẹ ń pè bẹ́ẹ̀. Àwọn olówó a máa lo kọ́tọ́ pọ̀ gan.
ilé epo ibi ẹ ti ń tepo. JP ilẹ̀ mímọ́ táwọn èèyàn ti lọ ń gbàdúrà ní Israel ní Jerusalem ẹni tó bá dé ló ń pè ní JP. ṣe mọ bẹ́yìn Muslim ṣe ń lọ sí Mecca tán bá dé tán máa pè wọ́n lálàájì àwọn ti Christian JP ló máa pè wá. pẹ̀lẹ́ ap ọkọ oríire ọ wà tọ́jú ọmọ mi tó o bá rí i pé ìwà tó hù sí ọ rí i pé èmi ló fi jọ pé mo tọ́jú rẹ̀ mo sì kọ́ dáadáa. bàbá Àyọ̀ká dọ́mọ rẹ̀ ń sìn ẹ̀yin ọkùnrin téèyàn bá ti bí ọmọ tó bá gbé wá sílé yín ẹ máa tọ́jú ẹ̀ gẹ́gẹ́ bí ọmọ tẹ̀yin náà bí ẹ má máa yọ ọmọ sọ́tọ̀ òun náà kàn nìyẹn Àyọ̀ká nítòótọ́ ọmọ onípàtà ni ṣùgbọ́n òun ló jẹ́ kí inú wa dùn lọ́jọ́ òní yìí bàbá Àyọ̀ká ẹ dẹ̀mú ẹ. èmi náà kọ́ mọ tọ́jú rẹ̀ tọ́ ìdá báyìí ọmọ mi ní. èmi kọ́ mọ tọ́jú rẹ̀ tọ́ ìdá báyìí ọ̀wá nínú olúwa rẹ̀ lọ́rọ̀ lójú àlejò. ọmọ mi náà ní ọmọ mi náà ní. àmọ́ kí ni tó lọ́ọ̀ kìbọn ọmọ mi lọ́wọ́ yìí ó ká yìí ọkàn ṣeré lọ́wọ́ rẹ̀ ní o. ọ̀ tí fẹ́ gbà tó ti dáná fún mi ọ̀rọ̀ kọfẹ mi náà bàbá Àyọ̀ká. màá rà fún mọ́mì náà. èmi nìkan tó yẹ. ẹ wò mọ́mì. dádì ó pẹ̀lú nǹkan tá a ṣe wá bí bẹ́ẹ̀ ni èmi àti ìyàwó mi a fẹ́ kí ẹ wá fara mọ́ wa lẹ́kọ̀ọ́ bó jẹ́ ọ̀sẹ̀ kan bó jẹ́ ọ̀sẹ̀ méjì bó jẹ́ oṣù kan. Àyọ̀ká mi pé mo rẹ́kọ̀ọ́ mo wọ ọkọ̀ bọ́kìnì. mo rẹ́kọ̀ọ́. so a lè ráyè sọ̀rọ̀ wa nípa ìgbéyàwó tá a fẹ́ ṣe a fẹ́ ṣe ní aláriwo gidi gan a fẹ́ pariwo ẹ̀ a fẹ́ ṣe ní mo fẹ́ ní ṣùlọ́kà nítorí pé èmi tẹ̀ ń wò èèyàn pàtàkì ní mí láàrin ìlú so a fẹ́ káyé gbọ́ kọ́run mọ̀ kí gbogbo ìlú yín pàápàá tó bá ṣe ṣe kàn máa bọ̀ lẹ́kọ̀ọ́ kàn wá bá a ṣègbéyàwó. àmọ́ ní báyìí ẹja máa lọ. Èkó pé mo rẹ́kọ̀ọ́. ẹja máa lọ. ẹ mọ̀ ọ́ lọ bo àbúrò mi kan ní gbẹ́rù yín ẹ fẹ́ rúlẹ̀ ẹ ń so ẹ fẹ́ rúlẹ̀ Àyọ̀ká. Àyọ̀ká ẹ jágbe fún ara alẹ́ pé. aládùúgbò. Àyọ̀ká ẹni mọ̀ kó ẹni kò mọ̀ ẹni kò ló ṣe kò ń gẹ́ ìwí abálùjọ́nù pilẹ̀ Àyọ̀ká onílé ibi ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò Àyọ̀ká láyé rọrùn orínú ròde o Àyọ̀ká ó mọ̀ràn kan Àyọ̀ká ó bá ń lọ síjú ẹ bọ́ra kò má sẹ́ni tó mọ̀ o abálùjọ́nù pilẹ̀ ọmọ olóróńgó Àyọ̀ká ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò ẹ̀kú àlejò.